A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tí ó fún wa láti wà lórí ètò yìí ní àkókò yìí. A sì kí wa káàbọ̀ sínú ọdún tuntun yìí. Mo gba Ọlọ́run gbọ́ pé ọdún yìí yóò ṣe ohun ńlá àtàlágbára nínú ayé wa. Mo sì gba Ọlọ́run gbọ́ pé a ó rí ìrànlọ́wọ́ àti àánú Ọlọ́run gbà nínú ọdún yìí. Bí a ṣe ń wọnú ọdún yìí lọ, mo fẹ́ bá wa sọ̀rọ̀ lórí ohun tí mo pe kókó rẹ̀ ní ṣe é, do it. Ṣe é, do it. Ẹja Bíbélì wa ìwé Johanu orí 14 ni wọ́n ti bẹ̀rẹ̀. Mo ní ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ Bíbélì tí ó wù mí láti kà. Ìwé Johanu orí 14 kí n tó bọ́ sínú wàásù yìí kí n sì tó gbàdúrà. Mo fẹ́ ṣí wa níyè lórí nǹkan kan tí ó mọ́ ọ̀pọ̀lọpọ̀ wa lára. A ní èrò tó dára lọ́kàn, ṣùgbọ́n kì í wá sí ìṣe. A ní ìran tó lágbára, ṣùgbọ́n kì í wá sí ìṣe. A ní ọ̀pọ̀lọpọ̀ gbà ohun tá a ti sọ fáwọn ènìyàn pé in tí wọ́n ṣe rèé, ṣùgbọ́n kì í wá sí ìṣe. A ní àwọn ẹ̀jẹ́ tá a ti fi ẹnu wa jẹ́ fún Ọlọ́run gan pẹ̀lú, ṣùgbọ́n kì í wá sí ìṣe. Mo fẹ́ pè wá níjà ní ọdún yìí wípé ṣe é. Ìwé Johanu orí 14 yẹn ẹsẹ̀ 12 wípé lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, ẹni tí ó bá gbà mí gbọ́, iṣẹ́ tí èmi ń ṣe lé òun náà yóò ṣe pẹ̀lú. Iṣẹ́ tí ó tóbi jù wọ̀nyí lọ ni yóò sì ṣe, nítorí èmi ń lọ sọ́dọ̀ Bàbá. Ìpèníjà ọ̀rọ̀ Ọlọ́run ni pé ká ṣe é. Jésù ní iṣẹ́ tóun ń ṣe, òun ni àwa náà yóò ṣe kí ni o, la ó ṣe pẹ̀lú. Ó tún wá ní iṣẹ́ tó ṣe kí ni o, tó ga jù wọ̀nyí lọ. Òun la ó ṣe pẹ̀lú. Olúwa dúpẹ́ torí pé ọ̀rọ̀ yín yè ó sì lágbára. Ẹ ṣé fún àánú tẹ́ ẹ fún wa láti rí ọdún yìí. Ẹ ṣé torí pé ẹ ní àwọn nǹkan tẹ́ ẹ fẹ́ ká ṣe. Mo gbàdúrà pé káwọn èèyàn yìí kí wọ́n lè tẹ́tí sí ọ̀rọ̀ yìí, kí wọn kí ó sì lè ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín ṣe sọ. Ògo ni forúkọ mímọ́ yín. Ẹ ràn mí lọ́wọ́ láti mú ìwàásù ìwà bó ṣe yẹ kí n mú wá fún ògo orúkọ mímọ́ yín nìkan. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. A kún fún ẹnu jíjà. Àwọn Yorùbá wípé ẹnu dùn rò fọ́. Ẹ̀fọ́ nìkan kọ́, kò sí téèyàn ò lè fẹnu ṣe. Mo mọ arákùnrin kan, ẹnu ni mo fi ra mọ́tò lọ́dọọdún. Títí mo fi ń bá yín sọ̀rọ̀ yìí, kò ní ọkọ̀. Ẹnu náà ni. Ọ̀sẹ̀ tó ń bọ̀ ní mọ́tò mi yóò dé. Ọjọ́ kẹ́nìkan ni ó yẹ kí wọ́n yẹ ọpọlọ rẹ̀ wò. Ṣùgbọ́n mi ò sí nídìí pé kán yẹ ọpọlọ èèyàn wò. Ohun tó ṣe pàtàkì, òun ni pé kí a kàn má jẹ́ olùsọ lásán. Ká kàn má jẹ́ ẹni tó ní èrò tàbí ìran lásán. Ká kàn má jẹ́ ẹni tí ó ní èròǹgbà tó dára lásán. Ká kàn má jẹ́ ẹni tí ó fẹ́ fi ètò lọ́lẹ̀ lásán. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ ká sì ṣe é. Ẹ kí n sọ gbólóhùn kìíní ni pé olùṣe ni Ọlọ́run wa. Jésù ní iṣẹ́ tí òun ṣe kí ni o, tí òun ṣe. Ó túmọ̀ sí pé olùṣe ni kí ni o, Ọlọ́run wa. Nǹkan kejì tọ́lọ́run wa jẹ́ ni pé aláṣepé ni Ọlọ́run wa. Bíbélì wípé Olúwa yóò ṣe gbogbo tí ṣe ti yín ní àṣepé. Ọlọ́run kì í ṣiṣẹ́ àbọ̀. Àṣepé ló máa ń ṣe ohun tó bá ń ṣe. Nǹkan kẹta ni pé Ọlọ́run retí pé káwa náà lè ṣe kí ni o, ká lè ṣe ohun tí a bá sọ.
ohun tí a bá ní lérò, ohun tí a bá ní gẹ́gẹ́ bí ìran, ohun tí a bá ní gẹ́gẹ́ bí ètò rere àti èròǹgbà rere. Ọlọ́run fẹ́ káwa náà jẹ́ ẹni tó lè ṣe kí ni o, tó lè ṣe. Nǹkan kẹrin tí mo fẹ́ sọ fún wa ni pé wárí àwọn tó yẹ kó o ṣe kí o sì ṣe kí ni o, kí o sì ṣe wọ́n. Nǹkan mẹ́rin kan wà tí mo fẹ́ fi ọ̀rọ̀ Ọlọ́run pè ọ́ níjà pé kó o wárí kí o sì ṣe wọ́n. Nǹkan àkọ́kọ́ tí mo fẹ́ kó o wárí òun ni ìfẹ́ Ọlọ́run. Nǹkan àkọ́kọ́ tí mo fẹ́ ká wárí òun ni kí ni o, ìfẹ́ Ọlọ́run. Ìwé Johanu orí 4. Ẹ̀yin náà wo ẹsẹ̀ 4 rẹ̀. Ìwé Johanu orí 4 ẹsẹ̀ 4. Bíbélì wí pé Jésù wí fún wọn pé oúnjẹ mi ni láti ṣe ìfẹ́ ẹni tí ó rán mi àti láti parí iṣẹ́ rẹ̀. Oúnjẹ mi ni láti ṣe ìfẹ́ ẹni tó rán mi àti láti ṣe kí ni o, àti láti parí iṣẹ́ rẹ̀. Ohun tó o fẹ́ bẹ̀rẹ̀ lọ́dún yìí yẹn, ṣé o ti wádìí rẹ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run fúnra rẹ̀? Kì í ṣe kó lọ bìyàn o wípé Olúwa ṣe ìfẹ́ rẹ̀ rèé. Jésù wípé ìfẹ́ ti ẹni ká ṣe láàyè bí wọ́n ti ń ṣe níbo lọ́run. Ó túmọ̀ sí pé ohun tí Ọlọ́run fẹ́ ká máa ṣe òun ni ìfẹ́ tiẹ̀. Ohun tí Ọlọ́run fẹ́ kí á fọkàn sí òun ni pé ká ṣe ìfẹ́ Ọlọ́run ní gbogbo ìgbà. Jésù ṣe rí ohun tó ṣẹlẹ̀ òun ni pé ọ̀pọ̀lọpọ̀ wa la máa ń sọ pé àkókò ti tó. Ìwọ kọ́ ló ní àkókò, Ọlọ́run ló ní àkókò. Jẹ́ kí àkókò tó olótó yẹn kó wà ní ìbámu pẹ̀lú ìfẹ́ Ọlọ́run. Arákùnrin, ọmọbìnrin tó ní mo gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí fẹ́ lọ́dún tuntun yìí, ṣé ìfẹ́ Ọlọ́run ní fáyé rẹ̀? Ìfẹ́ Ọlọ́run ní bó ló ṣe mọ̀? Ìjẹ́ òbí Olúwa. Òwò tó fẹ́ dáwọ́lé yẹn, àwọn èèyàn ń pawó ń bẹ̀, àwọn èèyàn ń ṣe dáadáa ń bẹ̀, ṣé ìfẹ́ Ọlọ́run ní fún ọ? Jẹ́ kí n bi ọ́ lẹ́ẹ̀kan sí i. Bí àwọn èèyàn ṣe ń ṣeré, ṣé ìfẹ́ Ọlọ́run ni pé kí ìwọ náà ṣe bẹ́ẹ̀? Ohun tí a máa fi tara wa jẹ lọ́pọ̀lọpọ̀ gbà ó ní pé a gbàgbọ́ pé ó yé wa ohun tí ìfẹ́ Ọlọ́run ń ṣe. Ọ̀pọ̀lọpọ̀ wa a kì í a ti gbàgbọ́ pé a mọ̀ ń tà ń ṣe. Lọ́ọ̀tì ó dojúkọ ọ̀nà Sódómù. Ṣé ìfẹ́ Ọlọ́run ni fún un? Ṣé ìfẹ́ pípé Ọlọ́run ni fún un? Jẹ́ kí n bi ọ́ wípé ǹjẹ́ ẹ ṣàkíyèsí pé àwọn èèyàn bíi Dáfídì wọn kì í lọ sójú ogun tí wọn kò bá bi Ọlọ́run pé ṣé kí n lọ? Ṣé wọn ó borí? Ísírẹ́lì ṣàṣìṣe ńlá kan nínú ìwé Jóṣúà. Lẹ́yìn ìgbà tán ṣẹ́gun Jẹ́ríkò tán, wọ́n fẹ́ lọ sí Ajayi. Nígbà tó fẹ́ lọ sí Ajayi yìí, wọ́n rò pé ìlú péréte ni ẹja rán yàn díẹ̀ lọ. Wọn ò tiẹ̀ bi Olúwa pé bóò ni ká ṣe rìn. Ọlọ́run ló ṣèlérí pé èmi ò fi ẹsẹ̀ rẹ lé ọ̀nà, èmi ò kọ́ ọ lọ́nà tí ìwọ rìn, ó ní èmi ò tún fojú mi tọ́ ọ. Ṣé o rí i tó ń ṣe ọ́ tẹ̀ fi rí nǹkan ṣe bó ṣe kó ṣe ni pé o kì í wá ìfẹ́ Ọlọ́run rí? Bóò ló wàá ṣe débi tó ń lọ? Bóò ló ṣe tẹ̀síwájú?
ọ̀rọ̀ rẹ̀ ó wá di pé òun pààrà lójú kan ni. Ó wá di pé ó gbé ìgbésẹ̀ síwájú lẹ́ẹ̀kan, ó gbé méjì sẹ́yìn. Jẹ́ kí n ràn ọ́ lọ́wọ́, ẹ̀yin ará. Jẹ́ kí n ràn yín lọ́wọ́, bàbá màmá, wípé ní ọdún yìí ẹ wá ìfẹ́ Ọlọ́run rí. Ìwé Mátíù orí 12. Mo kàn fẹ́ sọ̀rọ̀ nípa ìfẹ́ Ọlọ́run yìí díẹ̀ sí ni. Ẹsẹ̀ 50. Bíbélì ní nítorí ẹnikẹ́ni tí ó bá ń ṣe ìfẹ́ bàbá mi tí ń bẹ lí ọ̀run, òun náà ní kí ni o, arákùnrin mi. Jésù ní o tó bá ti mọ̀ pé òun ní ṣèfẹ́ bàbá mi, ta ni wọ́n bá rìn? Àwọn wo lè yẹn? Àwọn wo ni o máa ń fọ̀rọ̀ lọ? Ṣáwọn tó wà ní ìfẹ́ Ọlọ́run? Àwọn wo lọ̀rẹ́ rẹ? Àwọn tí ò sí ní ìfẹ́ Ọlọ́run. Àwọn tán ni wọ́n gbà fún o, bọ́kọ rẹ fa wàhálà ni o, tí o bá ti fún ẹ lówó yẹn, owó iléèwé àwọn ọmọ rẹ ni kó fi ṣe o, tó bá wù kó má lọ sanwó iléèwé àwọn ọmọ rẹ. Àwọn eléyìí wọn ò fìfẹ́ Ọlọ́run hàn o. Àwọn tí kì í ṣàpẹẹrẹ ìgbàgbọ́ nínú ohunkóhun, nínú ìfaradà àti sùúrù, nínú ìwà pẹ̀lẹ́, nínú ìfẹ́, ṣáwọn ló fi ń ṣe atọ́nà tiẹ̀. Wo jẹ́ kí n tún sọ fún ọ, o nílò láti wá ìfẹ́ Ọlọ́run rí lọ́dún yìí, kò sì ṣe nǹkan kejì tó nílò láti wá rí lọ́dún yìí, òun ni ọ̀rọ̀ Ọlọ́run. Ṣé rí in tí ò jẹ́ kí ìfẹ́ Ọlọ́run rọrùn fún wa láti wá rí, òun ni pé ká wá ọ̀rọ̀ Ọlọ́run rí. Ìwé Jóṣúà orí 1 ẹsẹ̀ 8. Bíbélì wí pé ìwé òfin yìí kò gbọdọ̀ kúrò ní ẹnu rẹ. Bọ́wọ́ máa ṣe àṣàrò nínú rẹ̀ ní ọ̀sán àti kíni o àti ní òru. Kí ìwọ kí ó lè kíyèsí àti ṣe gẹ́gẹ́ bí gbogbo èyí tí a kọ sínú rẹ̀. Nítorí nígbà náà ni ìwọ yóò ṣe ọ̀nà rẹ ní rere, nígbà náà ni yóò sì dára fún ọ. Ṣé o fẹ́ kó dára fún ọ lọ́dún yìí? Ṣé o fẹ́ ṣọ̀nà rẹ ní rere lọ́dún yìí? Wá ọ̀rọ̀ Ọlọ́run rí kí o sì ṣe. Wá ọ̀rọ̀ Ọlọ́run rí kí o ṣe kí ni o, kí o sì ṣe. Ṣàṣàrò nínú rẹ̀. Máa gbọ́, má jò kúrò lẹ́nu rẹ̀. Ọdún yìí, ẹ̀yin bàbá, kí n gbà yín níyànjú gan. Wípé ẹ ṣe ìdílé yín ní ìdílé Bíbélì ní ọdún yìí. Ṣé orí ọ̀rọ̀ Ọlọ́run kì í ṣe báyìí ni Olú Ọlọ́run àwọn ọmọ ogun wí. Ọ̀rọ̀ rẹ̀ òun ni Bíbélì. Ọ̀rọ̀ rẹ̀ ní òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ṣé orí in tó fi ní bọ́ sọ́wọ́ ẹni tí yóò máa gbowó lọ́ọ̀ rẹ, tí yóò máa tàn jẹnu. In tó fi ní bọ́ lọ sọ́wọ́ ẹni tí yóò sọ fún ọ pé o gbọ́dọ̀ lóyún kó tó ṣègbéyàwó nù. In tó fi ní bọ́ sọ́wọ́ ẹni tí yóò sọ fún ọ pé Olúwa ní kó fi ilẹ̀ rẹ tọ́lọ́ ń pèsè fún ọ kó yọ̀ǹda ẹ̀ fún iṣẹ́ Olúwa. Ó dá láti yọ̀ǹda nǹkan fún iṣẹ́ Olúwa o. Ṣùgbọ́n ìwọ lolúwa yóò sọ fún, kì í ṣe òun lolúwa yóò sọ fún. Ìtọ́ òfin ní bọ́ sọ́wọ́ ẹlẹ́tàn, ìtọ́ òfin ní ṣẹ̀ṣẹ̀ gbé, ó ní pé kó wá ọ̀rọ̀ Ọlọ́run rí kí o sì ṣe. Ìwé Jákọ́bù orí 1 ẹsẹ̀ 22. Ó kìlọ̀ fún wa pé kì í kàn ṣe pé ká máa ka ọ̀rọ̀ Ọlọ́run lásán, ṣùgbọ́n kí ẹ jẹ́ olùṣe ọ̀rọ̀ náà. Ó ní Bíbélì wí, ṣùgbọ́n kí ẹ jẹ́ olùṣe ọ̀rọ̀ náà. Kí ni ilé rẹ kó wá ọ̀rọ̀ Ọlọ́run rí, kí ẹ sì máa ṣe. Jẹ́ kí ìjọ rẹ jẹ́ ìjọ ẹ̀kọ́ Bíbélì. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin bàbá ẹ máa lo ẹ̀kọ́ Bíbélì láàrin ọ̀sẹ̀, ẹ fà àwọn ọmọ yín lé ń ṣe homework,
ṣé wọ́n ṣe homework láago 12 lẹ́nu? Wákàtí mélòó lẹ́ ń lò lẹ́kọ̀ọ́ bíbélì ọ̀hún náà? Èyí àdúrà lé ẹ̀ gbà, ẹ̀kọ́ bíbélì lé ẹ̀ ṣe, tí ilé ìsìn ẹ̀ tún ní lọ. Tó bá sì jẹ́ pàdé àdúrà ni, àdúrà fún àwọn àkọ́bí àti àbíkẹ́yìn, lálálá ló kó wọn lọ síwájú, gbogbo fọ́tò wọn ló dì mú. Ṣùgbọ́n káwọn ọmọ yìí kó mọ ọ̀rọ̀ Ọlọ́run, kí wọ́n bá fún ọ nísinmi, ó fọ̀rọ̀ Ọlọ́run hàn wọ́n. Wọ́n pinnu lọ́dún yìí wípé wọ́n wá ọ̀rọ̀ Ọlọ́run rí. Èmi náà máa lo ẹ̀kọ́ bíbélì, wọ́n sì máa ṣe ohun tó bá wù. Bíbélì ní kí ó sì jẹ́ kí ni o, olùṣe ọ̀rọ̀ náà. Wá ọ̀rọ̀ Ọlọ́run rí kí o sì ṣe. Wá ọ̀rọ̀ Ọlọ́run, ìfẹ́ Ọlọ́run rí kí o sì ṣe. Ẹlẹ́ẹ̀kẹta, wá iṣẹ́ Ọlọ́run rí kí o sì ṣe. Ìwé Mátíù orí 5 ẹsẹ̀ 16. Matthew 5:16. Bíbélì wípé ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ yín kí ó tàn, kí ó mọ́lẹ̀ tó bẹ́ẹ̀ níwájú ènìyàn, kí wọn kí ó lè máa rí iṣẹ́ rere yín, kí wọn kí ó sì lè máa yin bàbá yín tí ń bẹ ní ọ̀run lógo. Ó ṣe iṣẹ́ rere lọ́dún yìí. Kí ni mo ní kó ṣe o? Iṣẹ́ rere. Iṣẹ́ ìsìn tó dára. Iṣẹ́ àánú tó ṣe kí ni o? Tó dára. Iṣẹ́ ìjírere tó ṣe kí ni o? Tó dára. Wo Johanu orí 14 yẹn lẹ́ẹ̀kan sí. Ibẹ̀ ni wọ́n sì parí sí lónìí. Ẹsẹ̀ 12 yẹn, Jésù ó retí pé ká ṣe iṣẹ́ tó ń ṣe. Ó ní lóòótọ́ ni mo wí fún yín, ẹni tí ó bá gbà mí gbọ́, iṣẹ́ tí èmi ń ṣe, òun náà yóò ṣe kí ni? Yóò ṣe pẹ̀lú. Iṣẹ́ kí ni Jésù ń ṣe láyé? Nínú ìwé Lúùkù orí 19 ẹsẹ̀ 10, iṣẹ́ ìyìnrere ni. Wo kì í kàn ṣe pé kó wá ìfẹ́ Ọlọ́run, kì í kàn ṣe pé kó wá ọ̀rọ̀ Ọlọ́run rí, ṣùgbọ́n ṣiṣẹ́ Ọlọ́run náà, ṣiṣẹ́ ìjírere lọ́dún yìí. Ìlẹ́bùn ìjírere ta ló sọ fún ọ báwọn? Wàásù ọ̀rọ̀ náà. Sọ fún ẹnìkan pé Jésù ń padà bọ̀. Sọ fún ẹnìkan pé ọ̀run àpáàdì ń bẹ. Sọ fún ẹnìkan pé ìjọba ọ̀run ń bẹ. Sọ fún ẹnìkan pé Jésù fẹ́ràn rẹ. Sọ fún ẹnìkan pé Jésù ní ìrètí fún un. Sọ fún ẹnìkan pé Jésù ní ìgbàlà fún un. Sọ fún ẹnìkan pé Jésù ní ìsọdọmọ fún un. Sọ fún ẹnìkan pé Jésù ní ìdáríjì fún un. Sọ fún ẹnìkan pé ìgbàlà ọ̀fẹ́ ń bẹ fún un. Wàásù ìrere. Wàásù ìrere. Wàásù ìrere. Ní ọdún yìí, ṣe iṣẹ́ tí Jésù ń ṣe. Ṣe iṣẹ́ ìrere. Iṣẹ́ wo ló yẹ kó tún ṣe? Wò mí, tẹ́tí sí mi dáadáa. Iṣẹ́ wo ló yẹ kó tún ṣe? Gbogbo iṣẹ́ tó bá láǹfààní àti ṣe nínú ìjọ Ọlọ́run. Má bá wọn jẹ́ bá ń kún jọ lọ́dún yìí. Má kàn jókòó. Ní máa jókòó. Oríṣiríṣi àgbọn ilé ìjọ Ọlọ́run ló ti lè ṣiṣẹ́. O lè máa bá wọn gbálẹ̀. Mo ní màmá opó kan nínú ìjọ mi tí máa darapọ̀ mọ́ àwọn tó ń gbálẹ̀. Mo ní arábìnrin kan nínú ìjọ mi. Iṣẹ́ tó ń ṣe kò jẹ́ fún ìgbàláàyè láti máa wá sílé ìsìn lójoojúmọ́, ṣùgbọ́n yóò rí dájú pé òun gbá ilé ìsìn yẹn. Ìlú fi jẹ́ pé àìṣèsìn nínú ìdọ̀tí, torí pé ẹnìkan yóò gbá yóò sì mú. Ìjọ mi yóò ká ọmọ rẹ̀ wá, ìjọ mi yóò wá dáṣe. Ìwọ ńkọ́? Akọrin ò kọ́, aṣọ́nà ò ṣe, afàdúrà jagun ò ṣe. Kí ló wá ń ṣe?
ọmọ ìjọ ni mí, mo ti pẹ́nu gbàgbọ́, irọ́ ló ń pa. Iṣẹ́ tí Jésù ń ṣe, Jésù retí pé kò ṣe kí ni o, kò ṣe. Ẹ kí n parí wàásù yìí pẹ̀lú òtítọ́ yìí. Ṣẹ̀rẹ́yìn kan wà tẹ́ mọ̀ ìfẹ́ Ọlọ́run tẹ́ sì ń ṣe. Ṣẹ̀rẹ́yìn kan wà tẹ́ mọ̀ ọ̀rọ̀ Ọlọ́run tẹ́ sì ń ṣe. Ẹ̀yin kan wà tẹ́ ń ṣiṣẹ́ Ọlọ́run tọkàntọkàn. Mo kàn fẹ́ béèrè ni pé ṣé ẹ̀ ń ṣe iṣẹ́ ńlá? Kì í kàn ṣe pé kẹ́ ṣe iṣẹ́ Ọlọ́run nìkan. Kì í kàn ṣe pé kẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run nìkan. Kì í kàn ṣe pé kẹ́ ṣe ọ̀rọ̀ Ọlọ́run nìkan. Bẹ́ẹ̀ ṣe iṣẹ́ ńlá pẹ̀lú. Ẹ̀yin náà wo ìwé Nehemiah orí 6 ẹsẹ̀ 3. Mo sì ránṣẹ́ sí wọn pé èmi ń ṣe iṣẹ́ ńlá kan, èmi kò sì lè sọ̀kalẹ̀ wá. Kálẹ̀ mọ̀ tó wí báwọn Nehemiah. Nǹkan kìíní ni pé àwọn kan fẹ́ pè kúrò nídìí iṣẹ́ tó ń ṣe. Mo ń ṣiṣẹ́ ńlá kan lọ́wọ́. Nǹkan kejì ni pé òun náà mọ̀ pé nígbà tó ń ṣiṣẹ́ lábẹ́ àwọn ọba Mídì àti Páṣíà wípé àwọn ọba lásán lòun ń sìn. Iṣẹ́ yìí tó wá ṣe ní Jerúsálẹ́mù, oníṣẹ́ Olúwa, ọba àwọn ọba ló ń sìn báyìí. Wá ju tó ń ṣe tẹ́lẹ̀ lọ, ṣó gbé pẹ́ẹ́lí sí àbò ó wà sẹ́yìn. Kì í ṣèfẹ́ Ọlọ́run fún ọ pé kó dúró sójú kan. Kì í ṣèfẹ́ Ọlọ́run fún ọ pé kó rẹ̀yìn nínú tó ń ṣe. Ìfẹ́ Ọlọ́run fún ọ ni pé kó tẹ̀síwájú. Tẹ̀síwájú. Kó ṣe ju tó ń ṣe tẹ́lẹ̀ lọ. Tẹ̀síwájú. Kó ṣe pẹ̀lú ìjáfáfá tó ju ti tẹ́lẹ̀ lọ. Tẹ̀síwájú láti ṣiṣẹ́ Olúwa. Ìwọ tó ń fún Olúwa ní 10% tẹ́lẹ̀, bóyá kó bọ́ sí 11% àbí 12% tàbí 15%. Kì í kàn ṣe pé kó o ṣèfẹ́ Ọlọ́run. Jésù ní iṣẹ́ tó ga jù yìí lọ, òun ṣe ju tó ń ṣe tẹ́lẹ̀ lọ. Ṣiṣẹ́ fún Olúwa. Mo fẹ́ gbọ́ níyànjú sí i pé lọ́dún yìí ṣe ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Tó bá fẹ́ gbọ́ látọ̀dọ̀ wa, kí n lè rú ọ sókè sí i, tàbí láti o fẹ́ ìmọ̀ràn, pè mí lórí 07038085652 tàbí 07087682122 tàbí 07055307492. Àlàáfíà Ọlọ́run alààyè yóò máa bá yín gbé. Ó dàbọ̀. Oore ọ̀fẹ́ ṣá ni ìgbẹ́kẹ̀lé mi. Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ni ìgbẹ́kẹ̀lé